oríire dé fún gbogbo ọmọ Oòduà lápapọ̀ nílé lóko àti lẹ́yìn odi bá a ṣe ń gbèrò láti wọnú orílẹ̀-èdè wa tuntun tí a ó gba òmìnira rẹ̀ láìpẹ́ yìí. Ẹ má jẹ́ ká gbàgbé wípé ó yẹ ká máa múra sílẹ̀ láti fi ogún rere sílẹ̀ fún àwọn ọmọ wa. Èyí ló mú kí Intellectual Group of Company pé gbogbo mùtúmùwà láti wá ra ilẹ̀ níye tí ò gani lára. Ilé iṣẹ́ ńlá lẹ fẹ́ kọ́ ni tàbí ilé ìgbé, ẹ má làágùn jìnnà. Intellectual Group of Company ni ẹ máa bọ̀. A ní ilẹ̀ ní Ajílété ní ìpínlẹ̀ Ògùn. Lórí ilẹ̀ yìí láti rí cement àti epo rọ̀bì. Àwọn geologist ti wá ṣe ìwádìí ẹ̀. Wọ́n bá bẹ́ẹ̀ wọ́n sì ti fìwé ẹ̀rí lé wa lọ́wọ́. Ilẹ̀ yóò jìnnà sí títì rárá o. Lẹ́gbẹ̀ẹ́ títì gan-an ló wà. Lọ́tún àti lósì. Over 200 acres nílẹ̀ yìí. Oríire ló jẹ́ fún gbogbo àwọn tó bá tètè wá. Bákan náà, a tún ní àìmọye éka ní Ọ̀dẹ́dá àti Igbóọrà fún àwọn tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ oko dídá tàbí ilé gbígbé. Bẹ́ẹ̀ owó rẹ̀ ò gani lára. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àti bí a ó ṣe rí ilẹ̀ yìí rà, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07066177215. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 07066177215. Intellectual Group of Company ló ní kí n sọ fún gbogbo wa wípé oko dídá, ilé gbígbé, ilé iṣẹ́ kíkọ́ dìrọ̀rùn. Mo tètè dé mo rí lẹ́ra, mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí.